wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. That's why okay, bye. That day, you know, oh yeah, mommy, let's just play my boy. And you look, come on. No, that show. Come on, get to see. Bye, you go. Brother, sir. Okay, bye, no, sir. What's that one? So that. Oh yeah. You only your style come from this. Okay, bye, sir. Eléyìí. Oh, okay, bye, sir. Yes, okay. Gbogbo ṣe bó yín bí. Ṣùgbọ́n àwọn tá a máa ń ṣiṣẹ́ yẹn fún wọ́n máa ń wá ń complain pé ọ̀dà yẹn kì í pẹ́ tó fi máa ń ṣe gbogbo ẹ̀ so ó máa ń jẹ́ kí iṣẹ́ sáfẹ́rẹ́ fún wa wọn ò ní fẹ́ gbé iṣẹ́ fún wa kọ́lọ́n tó wá mú mi mọ iléeṣẹ́ àwọn tí wọ́n ń ṣe ọ̀dà dúlọ́ọ̀sì látìgbà tí mo ti wá máa ń lo ọ̀dà dúlọ́ọ̀sì yẹn dúlọ́ọ̀sì paint ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní lò ó gbogbo ilé tí n bá ti kùn báyìí kò sẹ́ni tí ó débẹ̀ tí ò ní ṣe dànsákì pé ẹ tó kun léyìí ó lo ọ̀dà tó dára àtìgbà yẹn ni mo ti wá mọ́ rí iṣẹ́ gbà lóòrèkóòrè irú ẹ̀ náà ló pòwe fún ru yín tí ó bá jẹ́ pé rí iṣẹ́ ọwọ́ mi níbẹ̀ ẹni rántí mi pé kí n wá bá yín ṣe ṣùgbọ́n ọ̀dà dúlọ́ọ̀sì òun náà ni mo mú. eléyìí wàá wo eléyìí ifá ti gbádùn ní fún ẹ ìwọ jẹ́ mi ní ìhòòhò tèmi ṣé tó bá jẹ́ mi ní ìhòòhò tèmi ìgbádùn bẹ̀rẹ̀ o ò ní problem kankan nínú láìfẹ́ àbúrò tí mo sọ ti yẹ ẹsìn ìwọ má wọrí ìwọ jẹ́ mi ní o mo promise ẹ mama take care ẹ. that's all right that's right o ní respect gan má wọ ló ti wọnú ọlá. ok oní kí n má lọ sìn mo ń dúró ó dá gbọ́ tèmi mọ́ títí ẹ̀ ṣé o mọ bó nǹkan tí mò ń ṣe náà títorí tí náà ni mi fẹ́ kí ìyà jẹ́yìn future náà ni jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa nífẹ̀ẹ́ mi tó bẹ̀ mí dàrọ̀ sùn lẹ́yìn tí kò má ìdí mi máa kúrò nílé mi mọ́ bó ṣé orí nǹkan tí mò ń fà yín sí báyìí. Agnes ṣé bó ṣe pè mí wáyé ò dáa ni ká lọ́mọdé yìí wá pè mí sí máa kọ̀ wọnú ilé máa rí pé o ti kẹ́rù o ti lọ Agnes kí ló dé tó ń ṣe báyìí ìwọ ló ṣe tí ò dáa èmi ò bínú mi ń complain o tún kẹ́rù olóhùn lọ a ní láti ro tàwọn ọmọ yìí tí wọ́n gan lè mí rò factor tó so mọ́ tá à ń sọ ẹjọ́ ọ̀rọ̀ pé ẹ̀kínú èèyàn dùn sí àbí nǹkan kan lọ. Mr. Mao ní láti rojọ́ lé mi lórí ṣé orúkọ tèmi kàn mọ̀ ni wípé mo ti make up mind mi láti fi lé sílẹ̀ because ọkùnrin mo lórí tó máa rí nǹkan tó rí yẹn tí ò ní pa obìnrin yẹn ẹ̀dẹ̀ kò fún mi lọ́rùn pa ó kò fún mi ní poison mi ò dẹ̀rẹ́ láti pé kò pa mi jẹ́ kí n máa lọ kí n lè ṣe life mi yé lọ ṣe life mi. à ń fi ansa olóòmẹ ni tó yà wo àlọtúnlọ ẹ àtọ̀húndọ̀hún ẹ ta ló lẹ́rù wèrè. má wulẹ̀ kó máa kọ́ nǹkan mi máa kọ́ òyìnbó ìwọ̀n ní ìjókòó mi lè jókòó sórí ìbò wọn. ìwọ̀n tiẹ̀ ìwọ̀n send account ẹ̀sìn mama send ìwọ̀n sí mi ò fi yẹ bọ́sọ̀ ìwọ̀n tiẹ̀ wà tó dà mí. Mommy, please don't go. Máa bọ̀, come here. But ẹ jẹ́ kí bàbá yín lọ sí ẹ̀gbẹ́ bùkátà yín díẹ̀. Ìwọ ní kí wọ́n ló wá ń gbé náà ni, Ọlọ́run ló bá tó ń ṣe. Ọlọ́run ò ṣe gbọ́, I'll do my best for you. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Ẹ fi lè ń lọ Ọlọ́run ò lọ. God is with us. Nǹkan ń ṣe mí o. Yes. Nǹkan ń ṣe mí. Mi ìkọ̀rẹ́ yàn sọ fún mi ni o. Mo fi dídọ́ ọmọ méjì sílẹ̀ látọdún méjì. Wọ́n tó fún mi ní ríǹgì náà mo tún fi sílẹ̀. Ọ̀rọ̀ mi sì ti wá di ọ̀rọ̀ wájú òṣè lọ. Ẹ̀yin náà ò ṣe padà sí báyìí.
máa ṣe ìgbésí ayé mi báyìí. Olórí burúkú ọmọ yìí bọ̀ máa fi kọ́ra nǹkan tó ṣe mí mọ́ ẹ lónìí. Bébì, ìwà ti tẹ̀lé jọ ń pariwo. Olórí burúkú ọmọ yìí bò yìí ni. Ṣé látàárọ̀ ọ̀nà yìí ni o? Bí ìgbà tó fi hàn ṣe pé fún ni. Ẹlẹ́yìn náà dẹ̀ mọ̀ pé tó ṣe máa tán ọ̀nà yẹn. Ìdí ọmọ yìí bò kankan hàn ní mi ni mo hàn mí ń ta. Gbèdí òkú máa bá mi ń ta. Irọ́. Èmi ni mo hàn mọ́tò. Ẹ̀yin lẹ tó ń fi hàn ọmọ Ìgbò ṣeré ni. Ọmọ yìí bò bá wù. Mọ́tò ọmọ yìí bò bá wù. Wọ́n ní wo ríran ni. Go outside lọ. Lọ́wọ́rọ́ ta lọ́wọ́ ẹ. Ọ̀rọ̀ yìí ti ń rú mi lójú o. Baby, you know what? Mo ti ra brand new Jeep. Irọ́ ni. Baby, kí ni mọ́tò mi lò tán? Of course not. Baby, lọ́wọ́ ta. Mi ò tí wà convinced. All right, go on. Seeing is believing. Kí ni mo sọ fún ẹ? Oh. Kí ni mo sọ fún ẹ? That's my baby. Kí ni mo sọ fún ẹ? Mo sọ kí mo máa surprise ẹ. Kí lo expect? Hey, Baby, o ò tí ì rí nǹkan kan. In fact, any party máa fẹ́ lọ sí. Eh? Kí o bá gbé mọ́tò ìdébẹ̀. That's my baby. Èmi náà wá gara tó. Màá jẹ́ kó mọ̀ pé now mo ti wà ara ẹ̀. Yeah. That's my baby. So mo ti sọ, owó wà ní ọwọ́ mi, mo ń dọ́gbọ́n fún ẹ ni. Owó wà ní ọwọ́ mi, I have money. I told you. Mo máa tọ́jú ẹ to the core. Yes. Ṣé mo àwọn olóyìnbó ní sí ìbílẹ̀ ni? O ti wá rí lè sí. Now mo tiẹ̀ ti rí mo ti my baby. Baby, mo mọ̀ pé bó ṣe ń bọ̀ sí ìgbà tí màá pa ẹ́. Kí ni kí wá bẹ̀ ṣe ń sìn? Ṣé wọn tó ṣẹlẹ̀? Bínú ẹ ṣe ń dùn ṣe ni mò ń yó. Bínú ẹ ṣe ń dùn ṣe ni mò ń yó. Bínú ẹ ṣe ń dùn ṣe ni mò ń yó. Ìyá Bùnmi. Ẹ káàbọ̀. Ọlọ́run mọ̀ ṣe wọn. Bó nìkan. Ẹ̀rín lẹ bá wọlé yìí. Inú mi dùn lónìí. Ṣé. Ibi tí ọmọ mi tó mú mi lọ, wọ́n ti gbé iṣẹ́ náà fún mi. Wọ́n ti gbéṣẹ́ náà fún yín? Wọ́n ti gbé fún mi. Olúwo mà ṣe o, adúpẹ́ o. Bàbá Bùnmi, mo bá yín yọ̀ o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ a kú oríire. Iṣẹ́ olówó ńlá ni. Olówó ńlá. Olówó ńlá. Dúnà. Ọmọ olórí rẹ̀ dà. Ṣé Bùnmi? Bùnmi ó wà nílé. Bùnmi. Mọ́mì. Ṣọmọ ní ò gbọ́ pé bàbá ẹ̀ ti dé ni. Dádì ẹ káàbọ̀. Ilẹ̀ sálàfíà ni. Dáadáa ni mo. Ọmọ olóríire. Wo ọmọ mi, inú mi dùn fún bí tó mú mi lọ. Wọ́n ti gbé iṣẹ́ náà fún mi. Wọ́n ti ní wá bá wọn kùn ilé wọn. Sórí iṣẹ́ tí wọ́n gbé fún mi níbẹ̀ o, iṣẹ́ olówó ńlá ni o. Ilé náà tóbi gan-an. Mo sì wá wò wípé tí n bá kun ilé náà tí mo bá kun dáadáa yóò ṣokùnfà láti rí iṣẹ́ mi gbà lọ́wọ́ wọn bóyá láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Àmín. Dádì, bẹ́ẹ̀ ni o, àwọn ọ̀rẹ́ wọn olówó púpọ̀ ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá lọ sílé wọn. Dádì ní máa ń ṣalábàápàdé àwọn ọkọ̀ bọ̀gìnì lára lọ́gbà wọn. N kò ṣe tí ọ dà. Ọkọ mi. Yes kẹ. Olówó orí mi. Àrẹ̀mú. Ọmọ balẹ̀balẹ̀. Alẹ́mọ lójú ara. Ọ̀lẹ̀lẹ̀ ni mọ́ra mi ò jẹun òṣì. Ọ̀nà mìíràn ló tún ṣí sílẹ̀ fún wa yìí o. Ìmọ̀ràn mi fún yín ni pé mo fẹ́ kí ẹ ṣiṣẹ́ náà dáradára débi pé tí àwọn èèyàn bá ń kọjá táwọn èèyàn bá ń rí
bàbá Bùnmi ẹ̀yin náà máa pè lọ́tún lọ́sì Àrẹ̀mú o ẹ wá bá wa ṣe léyìí o nípa ìdí èyí iṣẹ́ billions á bẹ̀rẹ̀ sí ní wọlé wá àwa náà máa fẹ́ lákàn wá balẹ̀. èmi kọ́ ló tún máa sọ yẹn fún un iná èsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì ṣebí ìjọ wo ni mo ti rí irú iṣẹ́ ńlá báyìí gbà kan yìí ṣebí àìrí kan ṣèkan tí mo ń lù dégà ṣebí ló mú mi tó fi jẹ́ pé olúwa rẹ̀ fi ń ta púùlù ta tẹ́tẹ́ ta gbogbo ẹ̀ káàkiri kólú ẹ̀ tó tún wá lọ sí àgbákò ẹni tó tún mú mi lọ tó ní kí n wá sóògùn owó tí ẹ bá ṣe pé ọlọ́run kan tètè rà mí padà tọ́lọ́run dá mi padà sáàyè mi olúwa rẹ̀ ọlọ́run mọ ibi tó olúwa rẹ̀ ọ̀bá wà nísìnyí sọ wá rí gbogbo nǹkan tó kù tí mo fẹ́ mọ ṣe nísìnyí wípé ọ̀nà tí ilé ayé mi ó fi dára tí èmi náà ó fi jẹ́ èèyàn ńlá tèmi náà tó máa kọ́lé mọ́lé tí máa ra mọ́tò tó jẹ́ pé wọ́n mọ rí mi báyìí wọ́n ó lè mọ kan sára sẹ́mi náà pé èmi náà wà láàrin àwọn olówó ọ̀nà tí mo fẹ́ mọ sán nísìnyí náà. bàbá Bùnmi ó ti rí bẹ́ẹ̀ nítorí pé mò ń gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ inú mi dẹ̀ dùn pé àdúrà wa ti gbà. ọpẹ́ ní fọlọ ìwọ ọmọ yìí pé inú kan lọ́dà kí tọkọtìyàwó ọmọ bára wọn tí wọ́n bá ní inú ẹyọ kan àdúrà wọn mọ̀ gbà Ọlọ́run mọ̀ tẹ́wọ́ gbàdúrà wọn báyìí. bẹ́ẹ̀ni ṣàdúrà gbà yẹn ìjàlẹ̀ kólẹ̀ ẹ wo ó ti ẹ̀ da ayọ̀ agbára tíntín ìdùnnú ti ṣubú lu ayọ̀ ti di méjì àbúrò mi ti bímọ. ìyàwó délé bẹ́ẹ̀ni ó ti bímọ. bẹ́ẹ̀ni tó bá yà di ìrọ̀lẹ́ yìí kí gbogbo wa kàyà lọ kí wọn. ó di dandan a lọ bẹ oríire wà pọ̀ ní wa. mú mi iyán ni mo jẹ o. kí lórúkọ tí tó máa mú yẹn ẹnikẹ́ni. irọ́ ẹnikẹ́ni. bẹ́ẹ̀ ló bá mi sọ̀rọ̀ bí. ẹnikẹ́ni. bá mi sọ̀rọ̀ bí. Hello Rónkẹ́. Báwo dẹ ni? Okay. Àyìn ò ń ṣe pọ́blẹ́mù. In fact mo ti bá àwọn Elizade sọ̀rọ̀. Ọ̀dọ̀ wọn ni wọ́n ti fẹ́ ra school bus yẹn. 18 passenger irú tí City International lóyìn. Tí bá ti fi proforma invoice fún wọn, I'm sure wọ́n máa deliver. Okay, ó ṣé gan ni, no problem. Thank you very much. Have a blessed day. Daddy àgbọ̀. Ọlọ́run ó wò ó Ọlọ́run ó dá sí Ọlọ́run ó kà kún a ṣoríire láyé. Ayabara méjì. Ṣé ilé sọ pé lè ṣẹ̀ṣẹ̀ bí wọn? Ọkọ ẹ máa yẹ ẹsẹ̀ àgbo lálẹ́ yìí. Ẹ̀ka bí ni. Ilé ìyá ọmọ. Ṣé wàá bínú báyìí pé ó péjọ mẹ́ta tí ìyàwó alẹ́ torí àbúrò mi kò síbi tí máa ti sí èmi náà máa tọ́jú ẹ̀. Èyí ò ní wàá máa bínú sí. Afẹ́ ní oríire ọba pé àbúrò rẹ bímọ ọwá sọ́dọ̀ ẹ̀ láti jẹta èyí wà dé àhẹ́tẹ́mi jẹ́ ọkọ tiẹ̀ èyí wà máa bínú afẹ́ ní toríire ọba pé ta ní nǹkan rí òwú láyé àgùsùbìláì mi náà ṣe ta ní rọ̀jí mi bísíbìláì ramọ́lẹ́ra àlàáfíà bọ́mí fúnra ẹ̀ ló jí láàárọ̀ yìí fúnra ẹ̀ lọ́wọ́ ẹ̀ kódà ẹsẹ̀ ara ẹ̀ ló fi rìn lọ léwu. Èmi ló jọ ń gbà yẹn tó bá jẹ́ fúnra ẹ̀ lójú tó lọ léwu èmi ló fi yẹn jẹ tó tí bá ti sùn báyìí aago 4 mo ti dìde ńlẹ̀ mo ti ṣe nǹkan tí máa ṣe. Kò sẹ́ni tí nǹkan rí òwú ọ wá ló lọ́jọ́. Ẹ jẹ́ lọ yọjú sáwọn aláṣẹ yìí. Lọ yọjú sí ọjà rẹ. Ó sì di aago 4 kí némi tó bẹ̀rẹ̀ sá. Mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó mú mi wá ni wípé mo gba iṣẹ́ kan gbogbo èrò ọkàn mi pé iṣẹ́ wọn ò ní bọ́ sí oníkanjú báyìí ni àná ni wọ́n kówó wá fún mi pé dandan o mo gbọ́dọ̀ wá bá wọn kan
ilé lónìí o mo ṣe ti wá gba owó ọmọ wa pé ọgbọ́n wo ni mo fẹ́ dá mo lè sọ yí pé kí n lọ sí ọ̀hún kí n lọ ṣiṣẹ́ nǹkan kí n mọ gba bíbọ̀ kọ́ mọ yà mí torí ẹ̀ mo ṣe kí n kọ́kọ́ ya bí o kí n kọ́kọ́ rí ìwọ ń rí ọkọ rẹ. wọ́n ti lọ wo àwọn oníkanópì. ó dà bẹ́ẹ̀ àìdúpọ̀ orí ara ẹ̀ ni ìwọ ló ní bínú sí mi torí wọ́n ní ó bẹ́ńbẹ́ ò bẹ́ńbẹ́ wọ́n náà ń tọrọ sanju wọ́n náà ń gbófo. ó dàbí ẹni pé 5 náà ni. ibo lè wá gbé mi lọ o. ibo lóhun ìwọ láti lọ. Sheraton nǹkan. Sheraton. Alright, Sheraton náà wà òkè. ìyẹn gangan ló tiẹ̀ fit mi. wait dúró bá ṣe ń lọ yìí ọjọ́ 2 la máa lò. 2 pẹ̀lú gbogbo pákéjì tí mo gbé wá fún ẹ má jẹ́ kí n tàn ẹ́ ọjọ́ 2 ò tèmi màá tún fọjọ́ 3 kún fún ẹ. ọjọ́ mélòó. àwọn àjọjọ́ 5. ọjọ́ 5. wo jẹ́ kí n sọ kí ni owó wà nílẹ̀ máa take care ẹ jù wo bí ṣe ń náwó fún ẹni máa rún ẹ gidi. Okay. So, èló ni bẹ́ẹ̀? Gbogbo ẹ ti jẹ́ 62,000 báyìí. No, 62,500. Èwo la máa múnú ẹ̀ o? 62,000 or 62,500? Èwo la máa múnú? 62,500. Kò dín kò lékò. 62,500 ni kò lé. Ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdí lé o àwọ̀ tún wò ní ẹ wò àwọ̀ tún wò ní ẹ wò eré tó ń kọ́ ni lọ́gbọ́n eré tó ń fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n. Tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọ̀